Káàárọ̀ wọn káàárọ̀ yìí sinimá ló ń kí láti rí Oduduwa ti gbèdú. Mo kàn fẹ́ sọ kankan kékeré ní ṣókí náà ni. Kábíyèsí o, kábíyèsí Àjàlẹ̀ Ìjẹ̀bú-Land, akínyìnsà, kí adé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀. Ẹ jọ̀ọ́ mo fẹ́ bi yín, arákùnrin tẹ́ fún ní oyè yìí, àpẹẹrẹ nǹkan wo gangan ni wọ́n ṣe láti dá ẹ̀mí àwa ọmọ Yorùbá sí? Nílẹ̀ Ọ̀yọ́, tẹ bá rántí wọ́n pa Dr. Aborode. Kí lẹ arákùnrin ṣe lórí ọ̀rọ̀ yẹn? Ẹ̀rọ tí wákìlì tí wọ́n lé kúrò torí pé wọ́n pa àwọn èèyàn káàkiri tí àwọn OPC mú gbẹ̀yìngbẹ̀yìn wọ́n túlẹ̀. Sẹ́ríkì tí ó wà lórí àdúgbò tí wọ́n pa Dr. Aborode, wọ́n dáàbò bò ẹ̀. Àwọn ọmọ Yorùbá ní ilẹ̀ láti Ogun State tí wọ́n sá lọ sí Benin Republic. Ẹ jọ̀ọ́ kí ni arákùnrin tí ẹ gbé fún oyè gbọ́ba níyì kí ló ṣe láti dáàbò bò ẹ̀mí àwa ọmọ Yorùbá? Ǹjẹ́ kó yẹ pé àwọn tí wọ́n ṣe láti pèsè ètò ìdáàbò fáwọn wà lóye kó jẹ́ ẹni tí ẹ máa fún ní oyè? Kí lè rí sí gbogbo ọmọ káàárọ̀ oòjíire sí wà lókè láti rí Oduduwa ti gbèdú. Ẹ ṣeun.